gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa tó tún máa ń gbéré síta ìyẹn Alice Ìyábọ̀ Òjó táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Queen Mother. Ó mà ti bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ amóhùnmáwòrán ti orílẹ̀-èdè Ghana látàrí bí wọ́n ṣe ṣe àfihàn eré rẹ̀ tuntun tó gbé jáde láì gba àṣẹ lọ́wọ́ rẹ̀. Àwọn àgbà bọ̀ wọ́n ní òkè ń kéré nídìí nǹkan rẹ̀ o. Lẹ́yìn wákàtí díẹ̀ tí Ìyábọ̀ Òjó gbé eré rẹ̀ jáde sórí ìkànnì YouTube ẹ̀ ni àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán ti orílẹ̀-èdè Ghana gbé eré rẹ̀ síta láì gba àṣẹ lọ́wọ́ Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ fi àìdùnnú rẹ̀ hàn lórí ohun tó ṣẹlẹ̀ yìí tó sì sọ pé kí àwọn aláṣẹ ìgbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀-èdè Ghana kí wọ́n fọwọ́ òfin mú àwọn tó bá ń ṣàfihàn eré ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìtọ́. Òṣèré náà ní òun jí lòun wí pé iléeṣẹ́ amóhùnmáwòrán North East tó wà ní orílẹ̀-èdè Ghana ti bẹ̀rẹ̀ sí ní ṣàfihàn eré òun tóun ṣẹ̀ṣẹ̀ gbé jáde láìjọ ní àjọsọ tàbí àdéhùn. Nínú fọ́nrán tí Ìyábọ̀ fi léde, ó béèrè ibi tí wọ́n ti rí eré náà, èyí tó sì fojú ro sí. Ó ní òun ò mọ̀ wọ́n, òun ò sì fún wọn láṣẹ, tó sì wáá rawọ́ ẹ̀bẹ̀ sí mínísítà fún àṣà àti ìṣe àti ààrẹ orílẹ̀-èdè Ghana pẹ̀lú láti dá sí ọ̀rọ̀ náà. Ó wá gbà á lámọ̀ràn wípé kí àwọn aláṣẹ bá wọn ṣe òfin tó máa dáàbò bo eré, tí ó sì fọwọ́ òfin mú àwọn iléeṣẹ́ tó ń ṣe àfihàn eré àwọn òṣèré láì gba àṣẹ. Ìyábọ̀ Òjó tẹ̀síwájú nínú rẹ̀ wípé ọ̀rọ̀ yìí ò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ o, tí àwọn òṣèré lóríṣiríṣi láti orílẹ̀-èdè Nàìjíríà máa ń sọ nípa rẹ̀, èyí tó máa ń ṣàkóbá fáwọn tó ní eré. Ìyábọ̀ Òjó fi kún rẹ̀ wípé gbígbé eré síta nílò ọ̀pọ̀lọpọ̀ owó jaburata, pàápàá jùlọ owó àwọn òṣèré, owó tó máa san fún àwọn òṣèré, owó irinṣẹ́ tó máa fi ya eré, ibi tí wọ́n á ti ya eré, aṣọ táwọn òṣèré máa wọ̀, oúnjẹ àti nǹkan lóríṣiríṣi ni ẹni tó ní eré máa náwó sí. Tí wọ́n bá sì jí eré yìí, tó bá jí, eléyìí máa nira fún ẹni tó ní eré gangan láti rí owó rẹ̀ padà tàbí ya eré mìíràn lọ́jọ́ iwájú. Àwọn gbajúmọ̀ òṣèré náà ti kín ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó lẹ́yìn o, tí wọ́n sọ wípé àwọn náà ti la ohun tó jọ bẹ́ẹ̀ kọjá. Bímbọ́ Adémóyè sọ pé ohun kan náà ni wọ́n ṣe fún òun náà. Bákan náà ni Destiny Etiko sọ pé àìmọye ìgbà wọ́n ti ṣe ohun yìí fún òun náà. Bákan náà lọ́pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó ní wọ́n ní kó ya jà fẹ́tọ̀ọ́ rẹ̀ ní o, èèyàn ṣáà kì í kéré nídìí nǹkan rẹ̀. Wọ́n sọ pé òfin tó bá mú bí erin ni àgbo eré ṣíṣe nílò láti dáàbò bo eré tí àwọn òṣèré bá ṣe. Kí ẹnikẹ́ni má bàa ṣe tàbí ká níbi tí wọn kò gbìn sí. Kí lẹ rí sọ sóhun tó ṣẹlẹ̀ yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kí ẹ share fídíò wa, kí ẹ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, àmọ́ lóore.